gbogbo nǹkan tí mo ní láyé ni mo ná sórí àrùn túmọ̀ inú ọpọlọ. Bisola Badmus máa sọ̀rọ̀ lórí àìsàn tó fẹ́ gbẹ̀mí rẹ̀. Ajá tó relé ẹkùn tó bọ̀ ká kí ajá náà kú ewu. Báyìí lọ̀rọ̀ mà rí pẹ̀lú gbajúmọ̀ òṣèré tíátà Yorùbá Bisola Badmus tó ṣiṣẹ́ abẹ túmọ̀ inú ọpọlọ tó sì ti gbádùn báyìí. Ní mẹ́sàn-án mẹ́wàá òun ni Badmus máa fi ń dúpẹ́ lọ́wọ́ Elédùà fún orí ọ̀fẹ́ tó mà rí gbà láti ṣe ọjọ́ ìbí rẹ̀ míì lẹ́yìn ìlàkọjá rẹ̀ lórí àrùn túmọ̀ inú ọpọlọ. Bisola mà sọ lójú òpó Instagram rẹ̀ pé òun máa jẹ Ọlọ́run ọba ní gbèsè ọpẹ́ fún àánú, orí ọ̀fẹ́, ìbùkún àti àlàáfíà tó máa fi dáhùn lọ́lá o. Ọwọ́ rẹ̀ ni mo rí, ọwọ́ rẹ̀ ni mo rí, ìgbà tí ayé dá mi wò ọwọ́ rẹ̀ ni mo rí. Kò sí nǹkan tí mo lè sọ ju kí n sáà máa dúpẹ́ lọ. Agbanilágbàtàn Bisola ó mà ló mà fi orin bọnu bẹ́ẹ̀. Ó ní nígbà tí ìṣòro mà dé Ọlọ́run jẹ́wọ́ ara rẹ̀ torí èṣù mà gbógun ní gbogbo ọ̀nà. Àmọ́ Ọlọ́run mà sọ pé rárá, má ṣe fọwọ́ kan ẹni àmì òróró mi, má ṣe wòlíì mi níbi. Olúwa ṣeun, Ọlọ́run mo dúpẹ́ o. Bisola ó mà ní ìrìn àjò náà rèé ló má bẹ̀rẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní ọdún 2022 nígbà tí àìsàn náà bẹ̀rẹ̀ sí ní ṣe òun tóun kò sì rò pé nǹkan tó lágbára ni rárá o. Gbajúmọ̀ òṣèré náà ó sọ wípé ìyàlẹ́nu mà ló jẹ́ fóun pé nígbà tí àwọn dókítà ní òun mà ti ní àrùn túmọ̀ inú ọpọlọ, díẹ̀ ló kù kí ẹ̀mí mi bá àìsàn náà lọ, ṣùgbọ́n ọpẹ́ ni fún Elédùà tó dá mi sí. Mi ò gbàdúrà irú nǹkan tí mo là kọjá fún ẹnikẹ́ni, kódà mi ò gbàdúrà irú rẹ̀ fún ọ̀tá mi gan. Àmọ́ mo dúpẹ́ o, ayé ọpẹ́ yọ, ara mi ti yá báyìí. Ìdí nìyí tí mo fi wà níbí lónìí láti fi ọpẹ́ fún Ọlọ́run torí ara mi ti yá báyìí. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba o wípé kò mà já mi kulẹ̀. Bisola ló sọ bẹ́ẹ̀. Bisola kò ṣàìdúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó dúró tì í lásìkò tó fi ń ṣe àìsàn náà. Gbajúmọ̀ òṣèré náà ni ẹ ṣé mo dúpẹ́ o, mi ò lè dúpẹ́ tán lọ́wọ́ yín, mi ò lè máa dárúkọ gbogbo èèyàn ní ọ̀kọ̀ọ̀kan èjèèjì, ṣùgbọ́n Ọlọ́run ó mọ gbogbo yín ó sì rí gbogbo yín. Mi ò ní fi irú rẹ̀ báyìí, mi ò ní fi sá fún yín o. Badmus ó mà tó dúpẹ́ lọ́wọ́ àwọn ẹbí, ọ̀rẹ́ àtàwọn akẹgbẹ́ rẹ̀. Ẹ ṣé mo dúpẹ́. Mo tún dúpẹ́ lọ́wọ́ ọmọkùnrin mi Abdulmalik Ọlásùnkànmí Àyìndé Marshal fún bí ó ṣe dúró tì mí lásìkò tí ogun le. Ọmọkùnrin mi ọ̀wọ́n, mo gbàdúrà pé Ọlọ́run yóò dá ọ sí nínú àlàáfíà pípé. Mo dúpẹ́ fún ipa ribiribi tí o mà kó lórí ọ̀rọ̀ mi. Ikú òjijì kò ní já ọgbà mọ́ mi lọ́wọ́ o. Abdulmalik ó ṣí ọkọ mi sí gbogbo èèyàn tó ṣèrànlọ́wọ́ owó fún mi. Àbùdíni tó lókun lágbára Ọlọ́run ọba. Ẹ ṣé mo dúpẹ́ o. Bisola ló sọ bẹ́ẹ̀. Badmus ó mà tún dúpẹ́ lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ Elédùà fún àǹfààní láti rí ọjọ́ ìbí rẹ̀ míì. Ó ní títí láíláí inú yóò máa dúpẹ́ lọ́wọ́ Elédùà tí kò jẹ́ kí òun dòkú. Àdúpẹ́ fọlọ́run ọba o. Àdúrà gba Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní eyayorubaworldtv. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa àwọn ètò wa lọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ wò wá o. A kú ọlá Jímọ̀ tòní, ọ̀pọ̀ Jímọ̀ báyìí lèmi àti yóò ṣe lókè èèpẹ̀.